bèrè pẹ̀ta ló bí ìmọ̀ tá ń kọ́ ní wọ́n mọ̀ bèrè. Gbogbo ẹ̀yàn máa fa àmọ́ sọ fún káàkiri ẹ̀yẹ́ máa sọ síta mọ́ ìkákọ́lé ó kọ́ ọlá ìyá sí ọmọ àfa ó gbádùn. Ọmọ àfa kì í kọ́ ọlá ìyá kọ́ ni wọ́n wúlò fọmọ àfa bàbá ni wọ́n jèrè. Níjọ́ tẹ̀mí débi tẹ̀mí ti wọlé ní ìsìn ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kọ́ orúkọ mọ́mọ́ mi ká forúkọ mọ́mọ́ mi gbọ́ ọmọlé ṣùgbọ́n bá sí olódò lórí kí Yakuba wọlé orúkọ bàbá wọn ni ìjọ́ tí bàbá Ọláwùmí wọlé ní ìsìn orúkọ bàbá Ọláwùmí la fi ń kí wọn wọn àyè forúkọ ìyá kọ́ máa fa ọmọ ẹlòmíì náà máa forúkọ ìyá kí. Àlàyé sọ ibi. Báwo wọn àbá wa ní fi kí orúkọ ìyá kí ìyá ni ó lọ roko lábẹ́ rẹ̀ o. Tẹ́bárọ̀ máa fa àti òbá dàbí ọmọ àfa ẹ má bu púpọ̀ ẹ bú bàbá ẹ̀ níwọ̀nba ẹ bú yẹ púpọ̀ jù. Gbogbo ọmọ tí gbogbo obìnrin tó bá jẹ́ pé ọkọ ní máa ń pè gbogbo àgbéjá súnmọ́ra wa ọmọ rẹ̀ ó gbẹ kó tó rọwọ́ mú. Sọ̀gbọ́n báyìí. Tó bá ti jẹ́ pé wọ́n lọ máa ń obìnrin tí gbogbo obìnrin tó bá ti ní tì jújù nínú ilé kò wá ó kéke yàn fẹ́. Wọ́n bọ̀ sùn lẹ́ẹ̀kan kò tó owó àdá ní ẹ̀sọ́ wá yín mú mọ́lẹ̀ ọ̀pá rẹ̀. Tó o bá tó wọ́n béèrè ní ẹ̀tọ́ rẹ ni. Ìwọ náà tí wọ́n béèrè ẹ̀tọ́ náà tó ní òdìbò ló sì ná onílé òpé ni. Bàbá Àsàlátì mo kí púpọ̀. Olówó lágbàá ti tiwa Àfá Àsàlátì. Àfá gbọ́ mi àwọn afá kan wà tá a bá béèrè wọlé tó bá dé fún wa kì í ṣe pa àtòṣì àwọn akọ́ àtọ́ ní jìwà lọ olówó lágbàá ní gan. Tẹ́ bá ti rí wọn ẹ bílì wọn. Ṣùgbọ́n má bílì wọn láàrin èrò kó má bàbọ̀ sí ìgbà kan bàmí. Torí ẹlòmíì náà kò yẹ èèyàn gbọ́dọ̀ fún lówó nàyí sí wà lára ẹ̀. Tábà fẹ́lẹ̀ mi lówó ọ̀nà òdìmọ̀ yẹn àwọn ẹ̀dẹ̀ mojú ẹni tí nàyí sí mi lára ẹ̀. Èmi mo wá dé ìrìnàjò wá ní òyìnbó ẹ̀kọ́ lọ́wọ́ ti máa lọ. Wọ́n ní rísì àtijọ́ mọ́ọ̀tì ẹ̀ ni. Àlàyé sọ ibi. Kùrùbí kàkà Musa. Bẹ́ẹ̀ o ìwọ náà tíyàwó ẹ̀ sọ fún pé o ṣe kò tó tí wọn náà wá ní ó ti bẹ̀rẹ̀ lánàá kò bẹ̀rẹ̀ lánàá wọ́n ló yẹjú. Ìwọ ló mú kọ́ gbóná. Ìwọ nìkan ó rí nǹkan tí àfa ní dúró ní kọ́kọ́ sọ ni. Ó ní yáàzọ́ bí àtàní àṣìbá àṣẹ ikú ń bí máa ó láǹdì lómi. Tẹ́lẹ̀ alẹ́kùn sáàmà bẹ́yìnà àṣìjáàrì lọ́kọ̀ inú ibi tí orúkọ ní kí ló fi jáde lómi. Iná tàràrà sí àká lẹ́nu. Ọba ti ṣe wàhálà tó bá jáde ó lè kojú lófù. Lára táwọn sùkò sí tààtà àṣìyáàlì jújà. Mímẹ́lì àdá bí kú sí bí nàdárí sáà. Ọdún méjì ẹlẹ́ẹ̀kejì ẹ̀yin obìnrin ẹ ṣeun tẹ́ ń bá mójútó lé o. Ẹ̀yin yàwó ẹ ṣeun ìyàwó àfà gbogbo ìyàwó wa tẹ́ ẹ rọ́jú fẹ́ wa níjọ́ tí o ti ní plọ́m. Òun lẹ́yìn náà fi fọ́ polisi. Ọlọ́run jẹ́ ojú afáfá àpọ́nlé ànábì. Ọkùnrin kan yẹn gbádùn gan. Ó ní ẹni bá ń wówó kó fólówó ẹni bá ń wọlá kó fọlá. Ọba ní kò wá lùjọ náà mo bá lù fà á. Ẹ wá wáyé bó ṣe dùn fún mi ní àyàbá. Ẹgbẹ́ yìí wo ló lè rí ní ìsìtò nìkúlẹ̀? Ibi tá a ní kẹ orí tá a ní kẹ wá jẹun ẹ̀yin ọmọ obìnrin tó ti fi àfa kì í ṣẹgbẹ́ àwọn tó kù mọ́. Ẹgbẹ́ ìyá rẹ̀ ó múlẹ̀ wọ́n jẹ gbèsè rẹ̀ ni kì í sì iṣẹ́ ọ̀hún. Níjọ́ tó o bá ti ṣẹ̀ wá ló ti dọ̀kún. Níjọ́ tó o bá ti wọ́n pẹ̀ ní ìyáálé eke wo dúpẹ́ ṣe ní ìyàwó lè lọ́pẹ́ lómi. Ìyáálé eke tó ẹ pé Ọlọ́run mọ̀ kí ọ àwa náà mọ̀ kí ọ ọmọ kéwù mọ̀ kí ọ ọmọ kéwù mi náà wà kì í ṣẹgbẹ́ àwọn àfa lọ́wọ́lọ́wọ́ yìí. Ó kàn ń gbaná lọ́wọ́ ni kó lè háyà. Níjọ́ tó náà bá bẹ̀rẹ̀ àtọmọ wò lọ́ọ̀kan ni bólúwa ṣe máa ń ṣe é nù síbẹ̀ náà yóò wá kúnlẹ̀ ni ẹ̀yin tá ń gbà kúnlẹ̀ fún kì í ṣe rí ní tí mọ́mọ́ ké wọlé pé yá ṣe kíní kan torí gbogbo nǹkan la rí nísìnyí o ìyàwó àfa mú ọ wá nítorí àwọn àfa lọ wá sí ọ̀sẹ̀ méjì ọwọ́ àmọ́mọ́ ké torí kó ga wọlé ẹjọ́ kú ni ọwọ́ àwọn ojúbà ìtura rẹ̀ ó ti kọ́kọ́ ba alámọ̀rí òun jẹ́ ìwọ náà ti padà tàwọn ọmọ tó bí wàhálà tí ẹ bá rí tàfà mi ṣe tí ò yọ ìyàwó ẹ ló fà ó òun ni ò jẹ́ kí iṣẹ́ yọ lára àwọn ọmọ àmọ́ ọmọ ní mọ́mọ́ tó dára wọn ò ní jẹ́ kí tẹ̀wọ́ jáde rẹ̀ gbọ́ mi ẹlòmíì lè mọ kéwú gan kí kéwú mọ̀mọ́ padà ibi tí wàhálà wà nìyẹn ó kí ẹ bá àgbà tí wọ́n rọ̀ ádàjẹ́ sá ẹ̀ ní sunkún o ẹ̀kọ́ àti ìjọ yẹ kó ìpadà ọlọ́wọ́n ní sọ pé òun ò ṣe mọ́ mélòó mélòó ẹni tó mọ kéwú púpọ̀ tí kéwú dámọ̀ ẹlòmíì dẹ̀rí ò ní mọ kéwú lè lọ bá nílé kì í wá ṣe ká sọ fatafata ni wọ́n fẹ́ fi kí i àní kò wọ́n sọ kọ́lọ́wọ́ gbà kọ́lọ́wọ́ ti gbà yìí tán pè láàfà ní ìsìjàbà yìí tí àwọn àgbàlagbà àná ní tí wọ́n fi sáré tẹ̀lé wọn nìyẹn. aláyàsọ ibi òwúdí kàkà Musa. alálàfà ẹ jẹ́ ká palẹ̀ mọ́ nǹkan márùn-ún o kí ló tẹ̀lé. minali àdàbí kùsìfì nàdàrí sàbọ̀ awọ́lù káàsì ilé ẹ̀sìn ìlímù. alákọ̀ọ́kọ́ gbogbo wa pátá ni jálàbí máa lára o mélòó ló nílé kéwù
gbogbo àjọ làbí la fẹ́ sóríire á sóríire dandan ni wọ́n ti ṣàdúrà rẹ̀ ṣùgbọ́n tó o bá sóríire o ṣé tòótọ́ ni ọ̀rọ̀ láàrẹ̀ ní oṣù mọ́ ọ̀nà tí orúkọ rẹ̀ gbogbo àfáà tí o bá ti nílé kéwú yóò kú tó bá ti kú orúkọ ẹ̀ ti parẹ́. ìtí sàdámà fi wà láyé dì sí ni pé wọ́n ní mọ́tàsí ìjọba ká má ní fi wà láyé ni pé wọ́n ní túmúrà ilé kéwọ̀n àfa àgbààgbà ló jẹ́ ká máa rántí wọn àgbà ọ̀pọ̀lọpọ̀ wọn ló ti kú tí wọ́n tún kú bọ́n ti kú náà ni wọ́n kú ọmọ tó fi sílẹ̀ náà ò tún ṣe é nàka sí lọ́mọ ṣèlú tó bá tẹ̀ nílé kéwọ̀n àwẹ̀ nìkan ṣe mọ̀ nínú ìgbésẹ̀ ó máa pákéjì ẹ̀ àwọn àlùhà ti in àṣìyà ìlú kò ń ṣe torí owó nìkan náà fi dá wa sí ìtàn ní ká wá ṣe láyé wọn ní ká fi kéwù kùn ẹ jẹ́ akọ́wọ̀n yẹn lẹ́kọ̀ọ́ ẹ jẹ́ ká mọ kéwù òun ni ebúdó kọ́kọ́ bó òun ní sufi lánàá pé àwọn ní sufi ò mọ kéwù sufi lẹ Yorùbá ni nídìí ẹnu wọn tábà lọ sí ilẹ̀ Cairo ẹ̀rín àwọn afáà tó mọ pé bọ́sẹ̀ yìí ò di sufi ni wọn afáà tó ṣe ìyáwó lómi dé abẹ́ Ahmed Ghazali onímọ̀ parí ni bẹ́ẹ̀ nu wọn alákọ̀ọ́kọ́ ẹ jẹ́ ká mọ kéwù wọ́n wá bèrè dájọ́ lọ́wọ́ ẹ̀ wá ní mọ̀ bọ̀ ó wọlé lọ́dọ̀kọ̀ rẹ̀ yóò gbà ọ́ gbà yìí tòótọ́ ṣùgbọ́n sódà olójúkọ̀ náà mọ̀ dáadáa ẹlẹ́ẹ̀kejì ẹ jẹ́ káwọn afáà bíra wa ṣé bàbá jọ kó mi tó bá kú wọ nìkan ló yàrá sáfà ni ó. بيتني كمثل النابت كرث وثانيا سمعت يا رفيقي. Ànàkúnlá ẹlòmíì ga lórúkọ níbi pé tó bá rí mi kò rẹ̀ fi lè kọ́lẹ̀ mọ́. Àlùbáríkà rẹ̀ rẹ̀ mọ yòó yọ̀rọ̀ kọ́lọ̀. Ṣé báwọn fẹ́ ṣe wá sí tá a fọlá àwọn tọrọ lánàá tá a mọ̀ pé báyìí lórí àwọn ni wọ́n sí láyé mọ́nà rẹ̀ tí wọ́n rẹ̀ sí. Èèyàn wọlé torí kó fẹ́ lo pákéjì wá gbé sẹ́gbẹ̀ nítorí pé èèyàn wọlé ṣé tó bá ti kí orúkọ rẹ̀ ó kù lára rẹ̀. Mo sọ pé ló lọ gbàgbọ́ fún mi lówó nísìnyí kí ló yẹ kó. Èmi máa tún mi ká ṣe òtún. يسبح نورها بدرا وشمسا وثالثها بأفلاك تهلا. ẹlẹ́kẹta tọ́ba bí nàfà tọ́ba nípa fà ni wa bí akhlaqin tahalla. وثالثها بأفلاك تهلا لتسمو بالعلا روحا ونفسا. لتسمو في العلا روحا ونفسا ورابعها بصمت كن حكيما وعيم الله بالجلال تكسى وعيم الله بالجلال تكسى وآخرها لسانك كن صدوقا فإن صدقا إثر النفس أمسي فإن صدقا إثر النفس أمسا. أكيد الفواتح الشيخ ابن الشيخ ولي ابن ولي الشيخ عبد الرحيم والشيخ عبد الله والشيخ أحمد الرفاعي عند الصلاة. أما بعد سبعة يوم كم ما يكفي. أسمعني تو رايد يوتي. وثالثها. Mo kí bàbá kábíyèsí ní kalẹ̀. Àwọn ẹ̀dá kan wà tó bá ti fojú pa wọ́n rẹ́ ìwọ́n ní orí ẹ̀ parí tán. Inú àwọn mẹ́ta tí yóò gbọ́dọ̀ sọ pé òun ò rí. Àkọ́kọ́ ni kábíyèsí. Orí ni wọ́n fi yàn jọba wàhálà kọ́. Wọ́n pọ̀ tí wọ́n jọ dúró àwọn ni wọ́n bọ́ sí lọ́wọ́ ni. wọ́n pọ̀. Kó bẹ́ẹ̀ jẹ́ kí ní kábíyèsí dáadáa. Jẹ́ kí wọn kí ṣe torí owó. Ẹni tó bá ṣe wàhálà ní wọ́n kẹ́ni tí wàhálà ẹ̀ bá yọ. Bàbá kábíyèsí afá. Iye ẹ̀fọn balẹ̀. Mo kí bàbá kábíyèsí. Bàbá kábíyèsí wàhálà yín ló yẹ dúpẹ́ fọlọ́. Bọ́lọ̀ ń ṣe yàn yín lórí kún. Torí ò bá kún bọ́lọ̀ ń bá yẹ̀yàn. Tọ́lọ̀ ò bá yẹ̀yàn torí bá yẹ̀yàn yín ń padà jábọ́. Ọba tó yàn yín là ń bá dúpẹ́ wò Ọlọ́run ní kẹ́ ẹ̀ máa nílá. Àmín. Kúlọ̀ fáwọn kò ní bàjẹ́. Bàbá kábíyèsí ẹ̀ ní sunkún o. Kò wọ́pọ̀ nínú iye yín tí wọ́n jókòó láàárín àwọn àfà. Yóò mọ ilẹ̀ fẹ́ ní kó ń jù bẹ́ẹ̀ lọ ni. Ọlọ́run sì ní ń bẹ lára gbogbo nǹkan. Ọlọ́run ò ní kó lára yín o. Àbáta nàbà Muhammad. Wàá dá ọkùnrin lẹ́lẹ́kẹta bí a ti dúró bẹ́ẹ̀. Bàbá Ṣékádà, bàbá náà méjì. Sẹ́ni pé ilé ìtafẹ́ mú jáde ibi ẹlẹ́kẹta tí mo fẹ́ fi kí nínú òun ni wà. Ọjọ́ orí ò gbé gbogbo nǹkan. Ọmọ kéwù jùlọ ò gbé gbogbo nǹkan. Níjọ́ tí èèyàn bá jẹ́ one. Bàbá Mùdírù, níjọ́ tí èèyàn bá jẹ́ one. Olóríire ni ṣùgbọ́n tí o bá ti sí zero wọn ní ìpín 10. Madamaji
kẹ́hìn máa sòde kálórí máa sòde káwọn ló tó ṣe àlọ́wọ́ wà lásán ni kò ní sẹ́rù lára ni gbogbo ẹni tó bá tóbi tí ò bá ti lẹ́ni tó kéré tó lè bá tàga ayé rẹ̀ ò ti sẹ́tù. níjọ́ tí ẹ bá wá di 10 téèyàn bá tún rí òdo kan kún kójó 100 kò ní péye ayé ò ní kíkún bẹ́ẹ̀ bá ti wulẹ̀ kó pọ̀ tó lórílẹ̀ àlàyé tí ó bá jẹ́ 1 lásán tí ìṣòro èrò bá ti pé mẹ́ta kò ní di 1000 yẹn ló máa jẹ́ káyọ̀ mọ̀ kó wálé ayé rẹ̀ níjọ́ tí 1 bá tún kó di 10,000 níjọ́ tí 1 bá kó di 100,000 níjọ́ tí 1 kan bá kó di million níjọ́ tí 1 kan bá ti kú ọmọ tí ò bá jámọ́ kankan tó bá kú lára yẹn yóò fi lẹ̀. Allahu Akbar. òun ló lè jẹ́ olómọ mọ́tò fọ. àwọn obìnrin míì wà gbogbo ìtọ́lọ̀ fi faramọ́ káfẹ́ àwọn méjì mẹ́ta mẹ́rin ojú wípé àwọn kan àwọn oúnjẹ nìkan náà máa ń mójútó àwọn bíi ìrídàbàsì yóò dáná 100 hours kò ní sùn ó mọ oúnjẹ ṣe yóò nù ṣùgbọ́n kan ọlọ́wọ́ fún ọ lẹ́bù bí wọ́n wàrà yìí mú yín sún làwà. tẹ́lá gba àwọn ẹbí yóò kì í tá a tún wá pè kẹ́ wá sọ̀rọ̀ bíi gbogbo ẹ̀yọ́ obìnrin tí wọ́n sì ń ná ọmọ náà tó sọ wípé kọ yìí tó ní ṣe ń tánṣe fún yín tànù ó ní. òwá bèrè pé ṣe ń tánṣe fún yín tànù ìta ń rí tẹ́ fi jáde ẹni bọ́ọ̀ ìwúlò nílé mọ́nù ọ̀ lè kọ yìí. ó wá ní àṣà kínní àlùkùránì kan sọ̀pọ̀tì ẹ̀ bẹ́ẹ̀ ni ó wà nù kùránì níbi tí kùránì sọ wípé nìsa òkun àlùkùránì ó ní fàáta àlùsàkùn àná ṣètò ó ní wọ́n dàbí ẹ̀ ọgbà ní o ibi tó bá wù ẹ́ ló lè gbà wọnú ọgbà rẹ tó bá wù ọ́ lè gba iwájú tó bá wù ọ́ lè gba ẹ̀yìn. Subhana rabbika.